When you speak, I understand. Ọ̀rọ̀ wa ti yéra, idea lójú. If I fire and you dodge, I don't care. In the beginning of crazy dance. If I fire and you laugh, I don't care. In the beginning of crazy dance. See, that is the trouble I have in my country. So until somebody speaks English, that he speaks well, have you listened to deep Igbo people? They're not the reason. Kolo people. But have you listened to deep Yoruba people talk? They don't appreciate our own language. Talk philosophy, deep meanings, deep meanings. That the meanings don't even exist in English. Oh yes. Oh yeah, take on your boat translate. Oh you must see. Oh mommy loju. That's what I'm saying. Eka bona welcome. Waiting ekule o. So what are we talking? English is not expression. Expression is in Yoruba. Expression is in all languages all over Nigeria. English? No. English is not expression. Please. If you no agree, oh yeah, translate here kule o. English is not expression. I speak. When you speak, I understand. Ọ̀rọ̀ wa ti yéra, idea lójú. If I fire and you dodge, I don't care. I don't care. In the beginning of crazy dance. That's the beginning of Chris. If I fire and you laugh, I don't care. I don't care. In the beginning of crazy dance. That's the beginning of Chris. Not a fear to Tabon, express man. yourself. Tabon, man. Bosa. Olórí borí. Okay. Bosa. Oya jẹ́ àtàbọ̀n. Àní. Bosa. English not get expression like your mother tongue. Not the fear to talk am. If I fire and you dodge, I don't care. I don't care. In the beginning of crazy dance. That's the beginning of Chris. Ẹ tún káàbọ̀ sórí ètò Ṣọ́wọ́nyá tòní o. Tí n bá tàbọn tó dọ́jì wọ́n ló mọ̀. Èdè bóyí ṣe ti bàbá mi. Òyìnbó wọ ṣòkòtò síráṣà, bàbá mi wọ kẹ̀m̀bẹ̀. Òyìnbó mu tíì, bàbá mi mu kọ́. Kí wá ló sì ọ́ tán wá sédè bó di nǹkan tó pọn dandandandandan. Ǹjọ́ olóore èbó tó fẹ́ dúkújú tó láwọ̀ dúdú wù ú. Ẹyin tàbọn mẹ́. Expression is in all languages all over Nigeria. Tiwantiwa tèkítà ń tà sàn. Àwòkó kogún orin, mo kogún orin. Àwòkó kọgbọ̀n orin, àlémi náà kọgbọ̀n orin. Àwòkó kàádọ́ta, mo kàádọ́ta. Ńgbà táwòkó wá pẹ̀yìn dà, mo wá kogójọ orin sí. Mo wá jọ̀gá àwòkó. Èdè Yorùbá, èdè bá mi nù. Èdè Yorùbá, èdè tiwantiwa ni kí wá ló ṣe yín ẹ̀yin tàbọn mẹ́. I saw the one big man, oh. He's a big man. Yes, big man. Say, make him pikin not talk our language. Say, na vernacular. Àtúntì dé sórí ètò Ṣọ́wọ́nyá lónìí. Dayọ̀ Agbọ́lá rédíò TV ibẹ̀ láti ń dá bí ẹdun láti ń wà bí òwe. Ẹ kú ojúmọ́ níbi tẹ́ ẹ ti ń gbọ́ mi, ẹ káàsán níbi tẹ́ ẹ ti ń wò mí. Ẹ kú rọ̀lẹ́ èyí tó yẹ pé eré àbítẹ́ wà àwọn eré àrọ̀lẹ́ ni. Mo ráwọn èèyàn wa wọ́n ti wọlé sórí ètò, mo kí yín o. Muyideen Àyànkúnlé ẹ kú àbọ̀. Ìyá Florence Fadípẹ̀ bó oníṣẹ́ wà. Mọ́mí wa Dorcas Adébọ̀gún ẹ mọ̀ kújọ́ mẹ́ta. Johnson Bíyẹmí Àríyọ̀ AIJ àbí ẹ̀rí JIA ló wà bí Ọlọ́run ní ọgbà arákùnrin ọjọ́ rẹ̀ túkọ̀ kọ́kọ́ Àríyọ̀ ìbí
bíyẹmí johnson bíyẹmí àríyọ̀ olóòtú ètò ẹkú ìyànjú bó ni mo rí yín o ṣẹ́wà bàbá wa fẹlá àti lágbájá lọ́jọ́ ṣe lè pọ̀ ẹ ló kú àti àlàyé ṣe kan wọ́n mix ẹ ní tẹkinọ́lọ́jì ni ọ̀rọ̀ bá ti rẹ̀ wa àdí àlójú yẹ́sìkẹ̀ tàbọn mẹ́. I don't care. That is the beginning of grace. By fire, you now, I don't care. I don't care. That is the beginning of grace. By fire, you touch, I don't care. I don't care. That is the beginning of grace. By fire, you laugh, I don't care. I don't care. That is the beginning of grace. Not a fear to express yourself. Tàbọn mẹ́. Yájú kan sí mi. Kíjú kan sí ẹ. Are you hear me? Idea is me. Owó ẹ kò tàbọn. I don't care. English not get expression like My your mother mother tongue. Talk make I understand. Yes, mo lórí ètò Ṣọ́wọ́yá náà láwa o. Dayọ̀ Agboola rédíò TV ibẹ̀ láwa mo ní ọ̀tún la máa mú wá lójoojúmọ́. Àwa làgbà adìyẹ funfun làgbà adìyẹ àwa lálẹ́dẹ̀ ká máa pèdè lọ́nà ní yẹ́sìkẹ́ àdúpẹ́ lọ́wọ́ Elédùmarè tó tún jẹ́ ọlọ́jọ́ òní o lónìí ọjọ́ Wednesday ọjọ́ kí lónìí náà ọjọ́ 28 yes 18 ọjọ́ 28 ṣé mo gbà ẹ̀jẹ̀ ń juwò ẹ mọ̀ yọ̀ ń lẹ́nu yẹ́sìkẹ́ mo gbà kẹ́ wọ́n náà wá ṣàkárà mi ẹ be very careful o sọ pé n kò fẹ́ mọ̀ ṣe bó túmọ̀ sí wọn lórí ètò because if I spoke English báyìí ẹ̀rọ a máa bà yín ni because a man is democratiously premovious only when reverberating implicity is ensured in a categorical epilogue. Igi aga yes mo ní òní lọ́jọ́ 18 oṣù kẹsàn-án ọdún 2019 nílé agodo wa Dayọ̀ Agboola rédíò TV ibẹ̀ láwà Babalonta digital studio láti beam live to the world Baltimore láfi kalẹ̀ sí ní ìpínlẹ̀ kan tán pè ní Maryland lórílẹ̀‐èdè Amẹ́ríkà bẹ́ẹ̀ bá yẹ pé àkọ́kọ́ tẹ̀ ń gbọ́ wa rèé ẹ lè máa wò wá directly lórí YouTube báyìí pẹ̀lú Dayọ̀ Agboola ẹ̀yẹn lọ táìpù Dayọ̀ Agboola ẹ̀ máa rí wa ń bẹ̀ live tó bá dẹ̀ jórí Facebook náà lẹ́ wà bẹ́ẹ̀ ṣe wà yìí bẹ́ẹ̀ ṣe ń wò wá yìí ẹ lọ sí Samis Dayọ̀ Agboola ó dé ní ẹ lọ Dayọ̀ Agbomida Diamond ó di méjì ẹ lọ Dayọ̀ Agboola rédíò TV ó di mẹ́ta ẹ wá lọ sí Babalonta yẹn ló ṣe kẹrin tó wájú orí Instagram lẹ ti ń wò wá o ẹ wo Dayọ̀ Agbo 2017 tàbí kẹ́ ẹ wo Lonta bàbá tàbí kẹ́ ẹ lọ wo bàbá Samis Agboola ẹ má dàn lóhùn tó wájú orí wẹ́bsáìtì wa lè fẹ́ wọ̀ ẹ lọ sí www.dayoagboola.com www.dayoagboola.com ẹ máa gbọ́ rédíò wa ń bẹ̀ ẹ lọ lórí Google Play Store ẹ lọ download rédíò app wa Dayọ̀ Agboola rédíò ní ẹ download ẹ lọ́fẹ̀ẹ́ lẹ́ẹ̀mọ̀ wò 24 hours lẹ́ẹ̀mọ̀ máa gbọ́ wa non stop no breakage kò sí pé bóyá íńtánẹ́ẹ̀tì lọ íńtánẹ́ẹ̀tì oríṣiríṣi íńtánẹ́ẹ̀tì bíi máàdógún là ń lò so ó ń lọ ni kámẹ́rà tá à ń lò náà ẹ̀rọ ogun ẹ̀ bóyá mọ́lẹ̀ bí ojú ọmọdé lágbájá ìwé ló tún rí sọ àkẹ́bàjẹ́ kí ló dé.
ti á jẹ́ ọlọ́run mọ́ṣọ́mọ wa lákẹ́bàjẹ́ àkẹ́bàjẹ́ ò lè gúnyán ọkọ ra panda àkẹ́bàjẹ́ lọ́tà tì ọkọ ra blender àkẹ́bàjẹ́ ò lè fọṣọ wọ́n ra wọ́ṣà àkẹ́bàjẹ́ síbẹ̀ ajágan ò lè kó jẹ́ ó ṣe á jẹ́ ọ̀rọ̀ burúkú tó ń tẹ̀rín ọlọ́run mọ́ṣọ́ wa ọkọ mọ́ṣọ́mọ wa ní àkẹ́bàjẹ́ Fúnkẹ́ Thompson mo rí yín o ẹ kú àbọ̀ lórí ètò tẹ́mi ọ̀rẹ́ bọ̀tẹ̀ mo lẹ́yìn náà bó o níṣẹ́ wa àkẹ́bàjẹ́ ò lè fọṣọ wọ́n ti lọ ra wọ́ṣà kódà gan kókó ju ọmọ wàdà wàhálà wọ́n lọ gba nání fún ó kọjá àbìkíá fún. Adéníyì Adébímpé Amúsàn mo rẹ́yìn náà ẹ̀yin èèyàn wa títí mọ rí ẹ má bínú sí wa o ìlú àkẹ́bàjẹ́ rèé. Òrá yóò yé wọn lọ́la ó yá wílẹ̀. kò yé wọn. yóò yé wọn lọ́la. kò lè yé wọn. Adénìkẹ́ Ajíbádé Abóríṣàdé ọlọ́jọ́ bíi ìjọ sátidé ẹ kú àbọ̀ sórí ètò. bó o ní ṣẹ́wà ẹ kú ìnáwó àṣèyíṣẹ́ mi ọdún kan ni. Aya Tóyìn Star immigration consultant tó kójú owó ẹ pẹ̀lẹ́ mo ti ń gbọ́ tí mo gbàlejò níjọ́ sátidé ọkọjá àbíkíáfù Adéníyì Adébímpé Amúsàn wọ́n ní ẹkú ètò wìdè gbádùn yusa ẹ ṣeun kí lọ́mọdé mọ̀ Àkẹ́bàjẹ́ gbà ìyẹn ló ṣe pàtàkì pàtàkì. Nǹkan kan ṣoṣo sẹ́ làkẹ́bàjẹ́ mọ̀ wọ́n ṣe òfin yẹn sì tẹ́ mi lọ́rùn pátápátá. Àkẹ́bàjẹ́. ọ̀rọ̀ burúkú tó ń tẹ̀rín wọ́n lákẹ́bàjẹ́ ò lè gbálẹ̀ àkẹ́bàjẹ́ ò lè gúnyán àkẹ́bàjẹ́ ò lè ṣébẹ̀ àkẹ́bàjẹ́ ò lè fọṣọ kí wá ló lè ṣe ọmọ bí wọ́n lákẹ́bàjẹ́ ọmọ bí ókè o ọ̀lágbájá ìwọ lọ sọ bẹ́ẹ̀ mo ní lónìí orin lágbájá la máa play throughout ẹjẹ́ àfi ṣègbádùn ara wa lónìí ọjọ́ Wednesday ọjọ́ 18 oṣù kẹsàn-án ọdún 2019 ẹjẹ́ gbádùn ara wa lẹ́gbàdùn ara wa má ṣe gìràgìrà sí mi o ó ṣe gìràgìrà sí mi báyìí ń ó kú ọ lẹ́sẹ̀ ń ó lù ọ́ kùkù lẹ́nu ń ó fọ ọmọlẹ̀ ní ọfọ́kányángánù mo ní èdè dẹ̀mí lọ́rùn àwa la lédè àwa la lórin àwa la lọ́rọ̀ orí ọ̀fẹ́ ọlọ́run náà ni ọlọ́run ló fi ṣe bábàbí tàwa. lọ́dún 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 lọ́dún. You better mind yourself, oh, mind yourself, oh boy. Lọ́dún kàkà fọ́ ìyá. ẹ lè pè wá sórí ètò kẹ́ kí àwọn èèyàn yín o. mo ní oríṣiríṣi là ń ṣe fáwọn èèyàn lórí ètò wa. tẹ́ ẹ bá fẹ́ gba pákéjì kó ṣe pé ẹ̀yin nìkan la máa fi ṣe pákéjì yẹn fún la máa ṣètò yẹn fún. ààyè wà ẹ̀yin ẹ polóòtú. Àgàjà Olúdáre John ó mọ̀ tọ́jọ́ mẹ́ta orí yín o ẹ kú àbọ̀ nóòdù gìràgìrà fọ́ mi yẹ wo. You dey fumble, I dey look, I not talk. you dey shout, I dey speak, I not talk. you dey spray. I dey look, I not Spray talk. your mouth anyhow. I dey speak, I not say anything. You dey yarn no pack.
Adeluka Anotan. You dey demo Adespeka no see anything. like a kung fu. Adeluka You Anotan. just dey mesca from anyhow. You dey jump up and down like a jangirova. I dey try make I no vex, make we not fight gidigbo. But if you try me, I now vex your mama no go know you kí again. ló dé mèyọ́ òkúbọ́yè mèyọ́ kan Maryland kan mèyọ́ kan Baltimore kan one love brother tábà ti nàka kan sókè one love nìyẹn mèjọ́ tèmi ẹkú àbọ̀ sórí ètò ó ní one love ó dá bẹ́ẹ̀ ẹ gbà ẹ ṣàjẹ́. wọ́n ti lọ ńlá kí ẹ jù wọ́n ń kó jẹ ẹ máa bá wa share rẹ̀ ẹ máa bá wa jù sí watch party ẹ máa invite àwọn èèyàn kan máa wò ó èèlèébù Sunday rí kàyádàbò ẹ̀mí sọ mí lẹ̀ náà mò ń bọ̀ ẹ̀mí sọ mí lẹ̀ ń bọ̀. ẹ bá ṣe gìràgìrà sí mi tí n bá kó lẹ́sẹ̀ tí mo fọmọ́lẹ̀ tán wọ́n kó yẹ̀pẹ̀ sí lẹ́nu wọ́n wàá lù ú ní kúkú lẹ́nu. No do gìràgìrà fún mi yẹ́sìkẹ́. Mind yourself, your man will go. Ọlágbájá àtòrin ẹ̀gbọ́n modulation bẹ́ẹ̀ ń àwọn tó mọ̀ nípa music náà ń ṣe yẹn modulation yẹn kì ó kì gbogbo èèlè mú olùṣàdèrè à. Tósìn Bádéníyì mo rí yín o ẹ kú àbọ̀ sórí ètò ṣọwọ́ yá leléyìí wetin I talk. Oh, your matical name is fire. Now my right. Whether you go Ask you. Now your right. no ye nkemi Mekarason, how are you my dear sister? Give me a call on this line. Long time. How are you doing? How's everything? How is school? How's the family? No ye nkemi Corazon, I can see you. God bless you. Baby, no do gra for me. Baby, no do gra for ya. Mo ní lónìí orin Ọlágbájá àwọn bàbá mùkọ́mùkọ́ Ọlágbájá ọmọ ìyá onípọ̀mọ́ Ọlágbájá orin ẹ̀ là ń dà sóde lónìí yéésùkẹ̀ léèdì dáa. No do gra for me. Baby, ó ti pọ̀ jù yẹn lọ, má ṣe gra sí mi. Baby, ó ti pọ̀ jù yẹn lọ, má ṣe gra sí mi. You better Mind yourself. Mo ní ká gbádùn ara wa ká jayé orí ara wa chop the life of your head. Lórí ètò lónìí Lágbájá ni láti bẹ̀rẹ̀ dé parí. Tá a bá ṣe gbọ́ lẹ́yìn Lágbájá eléyìí á wọ yàrá kéde. Káre so tá à ń tà fún yín kẹ́ lè rí nǹkan tá à ń tà ń wúyà. Tọ́ bá pàdé ẹ̀ ń sàlẹ̀ kí ló fẹ́ ṣe? What can you do? Sọ fún mi.
Orí ju kókó bì ló lọ. Kókó bì ló kó bì ló ló bí kókó ní kó lò. Àjàbà. Tọ́ndà. Bàtìgbàgbà ti gbẹ̀gbẹ̀. Oníbàtà yọ káre. Ẹ̀yin tá à ń gbọ́ mi gan káre òjé oníbàtà nìkan kọ́. Matthias Owolabi, I can see you. How are you doing? God bless you, my brother. Tony Emaku, I can see you too. Ẹ kú àbọ̀ sórí ètò. Ó ṣe wá ń pàjọ lẹ́kùn. Bí òyìnbó. Ọwọ́ gbàlẹ̀ ṣá, ẹsẹ̀ gbà pọ́tà. Orí wa ń fi dùgbẹ́dùgbẹ́ ìyá dáná. Mo ní ẹ lè pè wá sórí nọ́mbà yìí tẹ́ ẹ bá wọnú stúdíò 443-410-2427. Àbẹ́ fẹ́ bá wa dá sétò yẹ́s kẹ̀kẹ́ lìkẹ́. Tó bá yẹ pẹ̀lẹ́ polóòtú ni 443-760-8578 ní ká pè. Ruth Ọláìdé Adéjùmọ̀ mo mọ̀ lẹ́yìn náà ẹ kú àbọ̀ sórí ètò. Ẹ kú àbọ̀ sórí ètò ṣáàbí àlẹ́ wa. Ẹ̀yin tẹ́ wà lórí Dayọ̀ Agbọ́lá rédíò TV wò tí ì rí yín. Ẹ̀yin tẹ́ wà lórí Dayọ̀ Agbọ́ Media Diamond ẹ má bínú wò tí ì rẹ́yìn náà. Àwọn tí mò ń rí lórí Baba ló ń tà àtàwọn tí mò ń rí lórí Sami Sagboola àwọn ni mò ń kí o ẹ má bínú. A máa rectify ẹ̀ láìpẹ́ láì jìnnà bá lè máa rí yín. Wò. Ruth Ọláìdé Adéjùmọ̀ wọ́n ní bàbá aṣọ́wọ́ ń yá àwò lágbájá àwọn bàbá mùkọ́mùkọ́ ẹ ṣe é. Lẹ́yìn eléyìí àwa wọ yàrá ìkéde wa ẹ̀yin kẹ́lì mọ́ táǹtà àyà. Pàdé mi nísàlẹ̀. Pàdé mi nísàlẹ̀. Tọ́ndà. Mèyọ̀ Òkúbóyè ó kàn ń láìkí ẹ̀ ni ló ń láìkí ẹ̀ Mèyọ̀ Òkúbóyè ẹ máa share rẹ̀ ẹ máa ṣe watch party kó máa kí ẹjọ́ shut down Facebook kó shut ẹ̀ down. Lo kó wà nísàlẹ̀ ńlẹ̀ ló ń jẹ́ bẹ́ẹ̀. Jù ú sísàlẹ̀ ijó ìpọ̀ Ruth Ọláìdé Adéjùmọ̀ kí wà ló dé. Oge kámbọ̀, jẹ́rọ̀wọ́ ẹ̀ lókè, lọ́ka ẹ̀ sókè, ọwọ́ kan péré, bóyá ẹ kò mọ́lẹ̀, ẹ kò mọ́lẹ̀. Lórí ètò ṣọ́wọ́ ń yá lónìí. Kí lẹ rí sọ sóhun tó ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà? Ṣé ohun tó ń ṣẹlẹ̀ ní Nàìjíríà ṣó ń dùn mọ́ yín nú? Ta lẹ fẹ́ràn jù nínú àwọn tí ń bẹ níjọba lórílẹ̀‐èdè Nàìjíríà? Ta ni gómìnà tá a rò pé ó ṣe dáadáa jù? Ẹ̀yin ẹ pè wá sórí ètò ẹ bá wa dá sí yẹ́sìkẹ́. Ẹ wo nọ́mbà tẹ́ ń wò lójú ọpọ́n yìí nọ́mbà tẹ́ ẹ bá wa sọ̀rọ̀ nù. Ta ni gómìnà tó ṣe dáadáa jù lórílẹ̀‐èdè Nàìjíríà nísìnyí gómìnà ìpínlẹ̀ wo ni kí ló kọ rẹ tẹ́yìn rò kó ṣe dáadáa jù àbí? Torí bí ìlú gángan ni ohun tó kọjú sẹ́nìkan ẹ̀yìn ni ó kọ sẹ́nìkejì.
Olúṣẹ̀san Abíọ́dún mo mọ̀ rẹ́yìn náà bó oníṣẹ́ wa ẹ kú àbọ̀ sórí ètò wa Ṣọ́wọ́nyá yẹn rèé o Prince Àánú ni mo rí gbà mo mọ̀ rẹ́yìn náà Àánú lèmi gan náà rí gbà bó o lẹ́yìn gbórúkọ mi sí ọ̀rọ̀ mi ti dayọ̀ orúkọ ẹ̀yin mélòó náà fi ń kọrin lágbájá gbòòsókè òjé ń bọ̀. ọ̀rọ̀ mi ti dayọ̀ ṣùgbọ́n okay now ṣùgbọ́n ọ̀rọ̀ mi ti dayọ̀ ọba mi wọ́n gbàdúrà fún mi o. ọ̀rọ̀ mi ti dayọ̀. ẹ̀yin tẹ́ ń gbórúkọ sórúkọ yìí ṣe kọrin bíi tèmi báyìí dayọ̀ rèé. ọba mi wọ́n gbàdúrà fún mi. ọ̀rọ̀ mi ti dayọ̀. Okay. One more time. Hey. Ó tèrè náà jálákàtó. Mo ní tèrè náà jálákàtó. Àtèrè náà jálákàtó. Ó yá ó tèrè náà jálákàtó. Aha! Ọlágbájá o tó sọ̀dọ̀ ọmọ bàbá mùkọ́mùkọ́ rèé kó mú tilẹ̀ kó wá sọ́ọ̀dì ti kó sọ́ọ̀dì westerner kó technologize ẹ̀ àwọn orin ìbílẹ̀ rèé ọlọ́múrọ̀rọ̀ máa wọlé tẹ́ bá rántí òwe òun tẹ́ bá rántí orin àlọ́hùn òun rèé tẹ́rẹ́ nànà jálákàtó òun ló sọ ọ́ di fèrè yìí yọba ń dà fún ọ ọmọ bàbá mùkọ́mùkọ́ yóò dà fún ọ ọmọ yìí onípọ̀mọ́ yóò dà fún ọ ọlágbájá ọmọ làkájẹgbè ọmọ lámọrin Sulaiman Mayaki Uthman mọ̀rẹ́yìn náà o ẹ̀kú àbọ̀ ètò tòní mo ló máa latọ́bọ̀gì ó máa ṣá porí. Ó yá dípẹ́. Tí ẹ bá ń gbọ́ gbẹ̀gẹ́dẹ́. Tí ẹ bá ń gbọ́ gbogbogbò. Ẹ má yà sọ̀ tún ẹ má yà sósì. Láyọ̀ lápọ̀ láre mi ò lè máa bọ̀. Ogun ajú bí sojú rẹ̀ já. Ogun ajú bí lé lọ́pọ̀lọpọ̀. Ìwọ nìkan lọ́wọ́ àpàṣọjà mẹ́fà. Ọ̀rọ̀ wọn ó padà sẹ́yìn. Ó padà sẹ́yìn ló wá ń gbogbo ra. Ó padà sẹ́yìn ló wá ń gbogbo ra. Ó padà sẹ́yìn ló wá ń gbogbo ra. Ọ̀gá rẹ̀ ń ké lọ bí ewúrẹ́. Bàbá rẹ̀ ń ké lọ bí àparò. Ìwọ náà ń ké lọ bí ìbẹ́là. Obìnrin kẹ́lẹ́ ń kù síbẹ̀. Obìnrin kẹ́lẹ́ ń kù síbẹ̀. Ẹ ń kù síbẹ̀ lẹ́tún tí ń rọ̀ mọ́. Ó yá o, ó yá o, ó yá o, ó yá o, ẹni ọmọ ó yá ká lọ o. Ẹ wò ó, Ọlágbájá ọmọ bàbá mùkọ́mùkọ́ rèé bí Sunday Ológundé fúnra rẹ̀. Ọlágòkè Thompson ọ̀rẹ́ mi láti yunifásitì láti OAU ẹ kú àbọ̀ sórí ètò àwọn professor of music nù ẹ kú àbọ̀ borí yìí o. Bàbá wa Samson bá mi gbé gìn bàbá wa Samson bá mi gbé gbìn mú lẹ́yìn náà ẹ kú àbọ̀ sórí ètò Ṣọ́wọ́nyálé láti Dayo Agboola rédíò TV mo lẹ́ẹ̀ gbọ́dọ̀ mí ìṣe ẹ̀ a máa wọ yàrá àkéde láìpẹ́ yìí ń bọ̀.
ṣùgbọ́n ìwà ló dé ọ̀làgbájá ẹgbọ́n bóyá mi fèrè sunkún irin pọ̀n bí èèyàn òkú ẹran pọ̀n bí èèyàn ọ̀gá alága jù gọ̀ǹgọ̀lọ̀ tí ọ̀ bẹ́lẹ̀ bọ̀ ṣẹ́nìlẹ̀ à wó ṣùgbọ́n ètò Sówónyá tún ti dóde ẹ̀ má tẹ ọ́ kó àpátápá àrà àgbàlagbà ètò tí gbogbo ayé fẹ́ gbọ́ Sówónyá. ètò Sówónyá ti dóde o Sówónyá ti dóde o ẹ wá nǹkan fìdílé tàbí kẹ̀kẹ́ fìdílé kọ̀ǹkọ̀ǹkọ̀ǹkọ̀ǹ Sówónyá ti dé torí tòní àtúndùn ó dàgbọ́ngbọ́n akọ́sí Sówónyá ti dé. bẹ́ẹ̀ ni o ẹ kú lélà kára lé ẹ̀rì wá ní tèrò ọ̀nà ètò àgbọ́dúnú tó mọ́wọ́ iṣẹ́ yàtẹ̀ tí ń retí Sówónyá yóò máa bá fẹ́fẹ́ ṣọ̀rẹ́ níkànnì yìí Dayọ̀ Agboola rédíò TV láti ọjọ́ ajé Monday títí di ọjọ́ ẹtì Friday agogo kan ọ̀sán ni nílùú Amẹ́ríkà 7 alẹ́ ni ní Nàìjíríà agogo 6 ìrọ̀lẹ́ ni nílùú United Kingdom béèyàn bá mí ìṣètò Sówónyá lọ́jọ́ kan bí ẹni fi ìgùn ọ̀sán ògiri gbígbẹ ni Sówónyá pẹ̀lú Samis Dayọ̀ Agboola ní Dayọ̀ Agboola rédíò TV ẹ ò gbọ́dọ̀ mí ìṣe ẹ̀. ẹ wá nǹkan fìdílé tàbí kẹ̀kẹ́ fìdílé kọ̀ǹkọ̀ǹkọ̀ǹkọ̀ǹ Sówónyá ti dé torí tòní àtúndùn ó dàgbọ́ngbọ́n akọ́sí Sówónyá ti dé. Here is the company in America everybody call it Pleasant Services. You better call them for your event planning. The Pleasant Services, they will plan your event more than your expectation. Decorating services, they are wonderful. Ká má tiẹ̀ wá sọ tadarí ètò, alága ìdúró tàbí alága ìjókòó. Ẹ ti lọ wá pàjù. Pabambari ibẹ̀ tún wá ní wípé kò sóúnjẹ adúláwọ̀ tẹ́ fẹ́ tẹ́ ò ní rí ní The Pleasant Services. Wọ́n ṣáà ti pè sórí nọ́mbà wọ̀nyí +14436 534434 tàbí +14437 608578. The Pleasant Services. Oh my God, orí ẹ wà níbẹ̀. Call them for your event planning. Ẹ̀bùn mi máa lànà fún mi, ẹ̀bùn mi máa lànà fún mi. My gift will pay for me. Ẹ̀bùn mi máa lànà fún mi, ẹ̀bùn mi máa lànà fún mi. Orin lẹ̀bùn mi, eléré ni mí. Adẹ́rìn kò sónú mo jẹ́ mo lè fi dùrù dára torí ẹ̀bùn mi ni. Ẹ̀bùn mi máa lànà fún mi. Ẹ̀bùn mi my gift a fantastic program àgbọ́túngbọ́ ètò bá bá ètò alárinrin ibi tẹ́ ó ti máa ṣalábàápàdé oríṣiríṣi ẹ̀dá tó lẹ́bùn tó ń lo ẹ̀bùn nínú ayé ní gbogbo ọjọ́ ajé Monday àti ọjọ́ ẹtì Friday ní Dayọ̀ Agboola Radio TV time 5 p.m. upcoming artists can also come on the program to show their gift àǹfààní lálẹ́lẹ́ yìí fún gbogbo àṣẹ̀ṣẹ̀dìde ẹlẹ́bùn tó fẹ́ kí gbogbo ayé rí ẹ̀bùn òun ní Dayọ̀ Agboola Radio TV agogo 5 ìrọ̀lẹ́ ni yóò máa wáyé ní gbogbo ọjọ́ Monday àtọjọ́ Friday ọ̀pọ̀ ló lẹ́bùn tó jẹ́ wípé wọ́n fi ń fọṣọ pọnmi gbálẹ̀ dáná nínú ilé ìdáná kó má bàa wá rí bẹ́ẹ̀ ìwọ upcoming tó ń gbọ́ mi yọjú sí wọn lórí ètò ẹ̀bùn mi my gift ó wà interesting domi alàgbà bọ̀rọ̀gìnì yungbayungba ẹ gbà bẹ́ẹ̀. Ẹ̀bùn mi máa lànà fún mi, ẹ̀bùn mi máa lànà fún mi. Gbogbo yín pátá ẹ kú ìyànjú, 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 ẹ kú ìyànjú. Adéyànjú wa ládé, àmì Ọlọ́run Adéyànjú wa ládé o. Ọlọ́run Adéyànjú wa ládé o. Adéyànjú wa ládé o. Bẹ́nìyàn bá jí ní kùtùkùtù òwúrọ̀ fẹ́ rí mọ́njò. Àì tó gba bí iṣẹ́ òòjọ́ rẹ̀ lọ. Irú wọn là á kí pọ́kú ìyànjú. Nítorí ọwọ́ alápọn la ó mú sanra. Òtítọ́ ni wípé kìràkìtà ò dọ́là. Ká ṣiṣẹ́ bí ẹrú ò dá nǹkan kan. Ọlọ́run ọba ni kó déyànjú wa ládé. Ní gbogbo ọjọ́ Àlàmísì Thursday. Ní agogo 4 ìrọ̀lẹ́. 4 p.m. Ní kẹ́ ẹ máa pàdé ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín. Ìbíyẹmí ọmọ Òrówọlé. AIJ. Lórí ètò yín ètò wa. Ẹ kú ìyànjú. Èyí tí gbogbo ayé ń gbóríyìn fún. Lórí Dayọ̀ Agboola Radio TV lágogo 4 ìrọ̀lẹ́ ọjọ́ Thursday tọ̀sẹ̀ yìí. Ẹ ò gbọ́dọ̀ miss ẹ̀. Ọlọ́run Adéyànjú wa ládé o. Adéyànjú wa ládé o. Jésù Kristi ti gbẹ̀bẹ̀ mi. Jésù Kristi ti gbẹ̀bẹ̀ mi. Jésù Kristi ti ṣètùtù mi. Jésù Kristi ti gbẹ̀bẹ̀ mi. Iye ni mo yàn, èmi ò yàn kó.
Kristi ti bẹ̀bẹ̀ mi. ìròyìn ayọ̀ ni mo mú tọ̀ yín wá èyí tí ó ṣe ti gbogbo ènìyàn láti ilé iṣẹ́ ìránṣẹ́ the Good News Bearers International yan iye choose life Deuteronomy 30:19 èyí tí ó máa dẹ́sẹ̀ tí gbọ́ yín gbogbo ọjọ́ Wednesday agogo 5 ìrọ̀lẹ́ 5 p.m. ọ̀dàyọ̀ agboola rédíò TV Pastor Adeesan the man of God has been equipped by the creator of heaven and earth to release the word of life into your destiny. fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé please call +1443 631 2346. The Good News Bearers International Ministry is saying choose life and live with God forever. èmi ò yan kó Jésù Kristi ti bẹ̀bẹ̀ mi bẹ́ẹ̀ náà ni. For sound and quality production Babalonta Studio is the best. For sound and quality production Babalonta Studio is the best. Oh. Babalonta Production, the ultimate in audio visual. Babalonta Production, the ultimate in audio visual. Yes, so you can't argue with the proof. Studios are many, but the best one is few. Babalonta Digital Studio for your recording, demo CD, mastering, marketing and promotion, and also live band performance, seasoned DJ, videographer, photographer, master of ceremony, music consultant. Reach Samis Dayo Agboola on Agboola Adedayo 68@gmail.com or visit our website www.dayoagboola.com. Telephone +1443 760 8578. Babalonta Production, the ultimate in audio visual. Babalonta Production, the ultimate in audio visual. òótọ́ ni bẹ́ẹ̀ náà ló kúkú rí ẹtún jẹ́ ń sáǹpù ọmọ eléré ọ̀dẹ ètò ayọ́ka lẹ́tọ̀ ètò tó kàn ní lọ́gbọ́n kàn ní lẹ́kọ̀ọ́ fún ní lóye pẹ̀lú èdè abínibí bàbá wa gbọ́ngbọ́n kan sì ó ládùn nínú tó bá ti da agogo 5 rọ̀lẹ́ nílùú Amẹ́ríkà tó bá jẹ́ Nàìjíríà ńkọ́ agogo 11 lẹ́ni lọ́dọ̀ títí wa 10 lẹ́ni nílùú United Kingdom ní gbogbo ọjọ́ Àlàmísì tọ́sídẹ̀ẹ́ ẹ jẹ́ ká jọ mọ́ gbọ́ Dayọ̀ Agboola rédíò TV níbẹ̀ lẹ́ ò ti máa jẹ̀gbá ládùn ètò ìjàpá bùkélé ọmọ ẹ̀ ń tẹ́wọ́ o ìjàpá bá ń fọmọ rẹ̀ lésì ó lé mi àmọ́ bùyàn ní nǹkan wà máa pè mí láhùn Ọláìdé ọ̀rọ̀ pọ̀ o ọmọ wọn nílùú gbọ̀ngàn olúfì ó káre tó ṣe bí ọmọ ahun ẹ̀yin àyànfẹ́ mo lẹ́ ògbérin àbẹ́ ògbérin orin ẹ̀ lérí bá dà ń lọ́mọ rẹ̀ gbé ẹ mọ̀ wípé Ọláìdédé ọ̀rọ̀ pọ̀ mọ̀mọ́rẹ́ o àyọkàrè. 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 Ọláìdédé òótọ́ ni bẹ́ẹ̀ náà ló kúkú rí Dayọ̀ Agboola rédíò TV lẹ́ ò ti máa jẹ̀gbá ládùn ètò. Ṣọ́yà lẹ́tọ̀ ètò tá a fẹ́ gbọ́ Dayọ̀ Agboola rédíò TV. Ṣọ́yà lẹ́tọ̀ ètò tá a fẹ́ gbọ́ Dayọ̀ Agboola rédíò TV. Every Monday ti Friday látọjọ́ Ajé dọ́jọ́ Jímọ̀ ni o. Ṣọ́yà lẹ́tọ̀ ètò tá a fẹ́ gbọ́ Dayọ̀ Agboola rédíò TV. Ṣọ́yà yìí o ètò tó lóyin ládùn olówó ọjà kájẹ́bù gbàjẹ́ olówó ọjà tàbóhunkóhun ẹ pè Dayọ̀ Agboola sórí nọ́mbà rẹ̀ +144 376 085 78. Ṣọ́yà lẹ́tọ̀ ètò tá a fẹ́ gbọ́ o Dayọ̀ Agboola rédíò TV. Ṣọ́yà yìí o ètò tó lóyin ládùn olówó ọjà kájẹ́bù gbàjẹ́. Ṣọ́wọ́nyá lẹ́tò tó ń lọ lọ́wọ́lọ́wọ́ Ṣọ́wọ́nyá lẹ́tò tó ń datẹ́gùn láàmú o Ṣọ́wọ́nyá lẹ́tò tí gbogbo ayé ń gbọ́ ẹ wá polówó ọjà kẹ́ ẹ jẹ́ kájẹ́ ó bugbájẹ́ tó ń bí Fabian Innocent mo rí yín o mo rí bẹ́ẹ̀ ṣe wọlé ẹ kú àbọ̀ God bless you bàbá wa Pastor Gabriel Ìdòwú dádì wa
ẹ kú àbọ̀ sórí ètò mọ́mì wa náà ń kọ́ ṣáláàfíà lẹ́wà adẹ́nìkẹ́ ajíbádé abóríṣàdé ẹ̀tún ti wọlé sórí baba ló ń ta mo rí yín ṣáàfíà lẹ́wà ẹ kú àbọ̀ mo níṣẹ́wọ́ yá lẹ́tọ̀ ètò níṣẹ́wọ́ yá tó wáyé pé ẹ̀ṣẹ̀ ń wọlé ni màmá wí pé ẹ ń bá bòrè ọ̀fẹ́ o mọ̀ bá dùn à ẹ tó bómi ìṣẹ́wọ́ ń kọ́ ìyún náà bó ń jẹ yẹ́sìkẹ́ ìtẹ́ báyìí náà ní í jóun orí ètò ṣọwọ́ yá lára wà látàárọ̀ o àti enjoyment ara wa pẹ̀lú orin ọ̀làgbájá ọmọ bàbá mùkọ́mùkọ́ ọ̀làgbájá ọmọ yìí ò ní pọ̀ mọ́ yẹ́sìkẹ́ níwọ̀nba ìṣẹ́jú tó kù ká tó máa rándọ̀pù yìí ẹ̀ tún jẹ́ fún yín lórin aládùn à ń gbọ́ lọ́tún à ń gbọ́ lọ́sì ṣé lóòótọ́ ni ṣé bẹ́ẹ̀ ni wọ́n ní máa jẹ fàṣẹ́ẹ̀kì wọ́n ló kú àwọn kan nírọ́ ni àti kọ̀ǹfàmù ẹ o torí pé àwa ìgbéròyìn tí ò bá ṣe ṣùgbọ́n ara iṣẹ́ tí máa jẹ fàṣẹ́ẹ̀kì ti ṣe é lẹ̀ òun la ní kájù síta yìí ó ní so long Nigeria so long Nigeria so long kájẹ̀ tó gbé so long sí ńgbà tó ní ẹsẹ̀ dáńdìrè ó ní an angry man is an angry man olúwọba jẹ́ kójò rọ̀ kí gbogbo ohun ọ̀gbìn kó ṣe dìré mẹ́kà torí bẹ́ẹ̀ láyé parákùnrin ní dìré mẹ́kà àwọn kan ní ọmọ Ẹdó ni wọ́n ní bàbá rẹ̀ lọ́mọ Yorùbá ó yà ń jẹ́ májẹ̀kì fáṣèkè àwí májẹ̀kì fáṣèké orúkọ tó ń jẹ́ nìyẹn májẹ̀kì fáṣèk májẹ̀ kó dùn mí fáṣèké àwọn kan ló kú àwọn kan ní ò tí ì kú ṣùgbọ́n àti find out o ṣùgbọ́n orin ẹ̀ tó ṣe sílẹ̀ ẹ̀jẹ̀ agbọ́ díẹ̀ ń bẹ̀ ó rèé. olú ọba ọ̀rọ̀ òjò túra lé gbogbo wa lórí send down the rain ká lè gbádùn ẹ̀ olúwa ọba má jẹ́ fàṣẹ má jẹ́ kó dùn mí fàṣèké. The sky look misty and cloudy. It looks like the rain gonna fall today. This morning I've been sowing my seed, waiting for the rain to drop and water it all. Oh, hey. I'm a hungry man, and I don't wanna be hungry. You send down the rain to water up my seed. Send down the rain. You send down the rain. Send down the rain. ẹ̀rí pọ́nrin eléyìí yàtọ̀ sí orin ẹwọ́mọge ẹwò dí ẹwò kankan orin ọpọlọ eléyìí jẹ́ kójò rọ̀ kára ó lè tu èèyàn jẹ́ kójò rọ̀ kó ewéko kó lè dàgbàsókè kọ́mọ orílẹ̀-èdè Nàìjíríà ó lè róúnjẹ jẹ bàbá ẹjọ́ ò bá róúnjẹ jẹ ní òmọ bíi ìyára òmọ kan kí ló fa xenophobia ní South Africa wọn róúnjẹ jẹ àwọn ọmọ Nàìjíríà ń ṣe rere ó dàbí ọ̀rọ̀ Isaac ni ó lọ sílé àjòjì ó bẹ̀rẹ̀ sí ní ṣe rere inú bẹ̀rẹ̀ sí ní bí wọn wọ́n ń dín kànga ẹ̀ pa ní South Africa ilé àjòjì tọmọ Nàìjíríà lọ wọn dín kànga pa o wọ́n sùn lé iṣẹ́ tán fi ń jẹun wọ́n bẹ̀rẹ̀ sí ní pa wọ́n olúwa ọba wá sẹ́dáàdì rẹ̀ nìsórílẹ̀-èdè Nàìjíríà gan náà yẹ́sìkẹ́ bó lìbó sí gàyà ẹ̀mí sọ̀kalẹ̀ ní hùhùn ẹ̀mí ń bọ̀. More shall we reap. 'Cause I'm a living man, got a lot of works to do. Send down the rain. Papa, 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 yo. Ya, 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 yo. Send down the rain. I'm a living man, I got a lot of works to do. Send down the rain. Mama, 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 yo. Ya, 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 yo. Send down the rain. Papa, papa, papa. ẹ wò ó tí n bá tún ní kí n kò sí tí mo bẹ̀rẹ̀ sí ní ju orin mà jẹ́ pàṣẹ kì sí àníkù lórí ètò lónìí tẹ́ ẹ bá wojú aago yín agogo 3 kù ṣẹ́jú gángánná ó kù ṣẹ́jú mọ́kànlá lórí eléyìí la máa rántí ẹ̀ ọ́pù èmi ò mọ̀ pé Dr. Joel Ọláyínká Ayéfẹ́lẹ́ gángan trend láti wọlé láti bá wa kọ orin ìparí èsì yẹ́sìkẹ́ mo tí ní o close má ti close má ń lọ arákùnrin yìí Gonna feel strong 'cause I oníyan ṣe ọlọ́bẹ̀ ṣe o
ẹni tó di ẹ̀ṣẹ́ tó fi òkúta síbẹ̀ a mọ̀ pé tó bá gbé báàgì wá góòlù ni ó wà nú ẹ̀ ẹgbẹ́ àgbà bẹ́ẹ̀ èyí tó rún agolo òkúta kan tó bá rí tírélà gàrí kan yóò wo tó bá rí tírélà àgbàdo kan yóò wo bàdá mama yóò send down the rain bàbá send down the rain a ò tí ì mọ ọ́pdẹ́ẹ̀tì o nípa ẹ̀ẹ́tì màjẹ́pàṣẹ nípa ẹ̀ẹ́tì májẹ́kọ́dùnmí fàṣẹkẹ́ àwọn kan ló ti kú àwọn kan ló wà láyé tó bá yẹ ń gbọ́rọ̀ yìí á mọ̀ jù fún yín torí àwọn ọ̀fẹ́ jẹ́ rumor spreader àfẹ́ jẹ́ rumor spreader afẹ́kẹ́ ẹ̀ mọ̀ enjoy ara yín ni àwọn tán ka news àwọn ò dẹ̀ fẹ́ gbé fake news original news lọ́wọ́ gbé authentic lè tìgá ṣùgbú nàánàá ẹ̀mí sọ mílẹ̀ mo dúpẹ́ lọ́wọ́ gbẹ̀yìn èèyàn tẹ́ join wa o ojú tẹ́ fi ń wò wá yẹn ò mọ̀ ní fọ́ etí tẹ́ fi ń gbọ́ wa ò ní di ibi tẹ́ ti ń rówó ra dátà tẹ́ ti ń rówó ra bátìrì tẹ́ ti ń rówó cháàjì tẹ́ ti ń rówó repo ọ̀nà bẹ̀ ò ní dí o àwa lá máa wá àní ẹ̀yìn lá máa bá ire ló máa jẹ́ tiwa bàbá òròjò túra lé wa lórí ayé wa ọ̀dà ayé wa ọ̀làdùn ǹjẹ́ tí dọ̀la tá a tún pàdé lórí ètò Ṣọ́wọ́nyá mo fàyín lé Dr. Joel Ọláyínká Ayéfẹ́lẹ́ lọ́wọ́ let's go there. Ó máa ró gẹ́gẹ́dẹ́. Ó máa ró agogo ayọ̀ mi. Ó máa ró ìfẹ̀lẹ̀ agogo ayọ̀ mi. Ó máa ró tí mo bá wà ó máa ró. Lórílẹ̀-èdè Amẹ́ríkà ó máa ró. Ìtìdé gbogbo Yúróòpù pátá ó máa ró. Àti káàkiri àgbáyé ó máa ró. Oró kọ̀gó oró gẹ̀gẹ̀. Oró kọ̀gó oró gẹ̀gẹ̀. Oró kọ̀gó oró gẹ̀gẹ̀. Àní oró kọ̀gó oró gẹ̀gẹ̀. Ilẹ̀ òní